kabira. Inna lahu aban. Bàbá ń bẹ fún wa. Inna lahu aban. Yóò dà fún yín. Ẹ bá wọn yí pé wọ́n sì ń bínú. Ìbínú wọn ò kú lọ́kàn wọn. Ó yẹ kún ní inna abana shaykhun kabir. Àbí? Ó ní inna lahu aban. Ó ní bàbá ń lé. Shaykhan kabira. Bàbá rẹ̀ sì ti dàgbà. Àmọ́ ń tà sọ fún bàbá rẹ̀. Ẹ dákun ẹ bá wa yọ̀ǹda rẹ̀. Ẹ wo nǹkan. Wọn ò pé bàbá àwọn. Wọn ò pé a ní bàbá ń lé. Ẹ wo hatred. Ẹlòmíì torí wípé ń bínú ọmọ bàbá rẹ̀. Ẹ sì ń bú bàbá rẹ̀. Ọmọ abalẹ̀ ló wé bú. Ọfẹ́ torí wípé ó hẹ́ẹ̀tì ọmọ bàbá. Ẹ sì ń bú bàbá. Irú ẹ̀ ní èyí tí àwọn eléyìí ṣe yìí. Inna lahu aban shaykhan kabira. Ẹ yọ̀ǹda rẹ̀ fún wa o. Ẹ ní múlẹ̀ o. Ẹ dákun Ọlọ́run. Kọ́ra bá fẹ́ nìkan kalẹ̀ nínú wa ni. Torí bàbá rẹ̀. Abá ti dàgbà. Kọ́ra àwọn ò rí náà mọ́. Fakhudh ahadana makanahu. Fakhudh ahadana makanahu. Ẹmẹ́nìkan kalẹ̀ nínú wa. Èyí àbúrò ẹ má dàkọ̀ ìmọ̀dá o. Eré burú ni tẹ́mi mọ́jà lè ní. Lágbájá ìwọ ń kọ́ ó ní èmi bó o. Bọ́mọ̀gbà tí ń jalè. Ó ní ẹfẹ́ nìkan rọ́pò rẹ̀ nínú wa ká mú un lè bá bàbá rẹ̀ nílé. Inna naraka Minal muhsinin. Inna naraka bá a ti ń wò yín ìyàrí pé ìyàrí ni. Ẹ̀yin sọ aláàánú ni. Ẹ sì yọ̀ǹda ẹ̀ fún wa. Torí ẹkún ẹ̀gbọ́n rẹ̀ ni bàbá sun tójú fífọ́ kí bàbá mọ̀ wá para rẹ̀ o ẹ yọ̀ǹda kálífà lé bàbá ẹ̀ lọ́wọ́. Kọ́ọ̀lá ọ sọ fún wípé kọ́ọ̀lá máa dàlá ìwọ́n ń sọ wípé ànábì Yúsúfù ó wá fún wọn lésì wípé máa dàlá ever my dead body. Ó ní kò lè ṣe ó ní ẹgbàgbé kò lè ṣẹlẹ̀ ànáhùsà káwá fẹ́ nìkan káwá mú ẹnìkan kalẹ̀ ó jìyà ẹ̀ṣẹ̀ àìmàdí àníṣe bẹ́ẹ̀ illa man wajadina matana inda o ẹni àbá ẹrù wa lọ́dọ̀ rẹ̀ náà ni ó jìyà ẹ máa ń lọlé ẹbílẹ̀ òun náà lámúlẹ̀ ẹ lè tù sínú túbú. Ó ì ti sọ fún tọ̀hún wípé n bá ti nílé jù ní túbú ẹ fi sí rúùmù mi ẹ fi sí yàrá mi ẹ dáná fún kọ́wọ́ ẹ̀kọ́ jẹun ẹ fún lóúnjẹ. Ọmọ ìyá rẹ̀ tí ò sí nú ọ̀tẹ̀ tí ó dìtẹ̀ ó dáa fọmọ ìyá rẹ̀ ìwọ ń dìtẹ̀ máwọn ọlọ́tẹ̀ ó lè bí ọmọ tí ó ṣe ríire láyé. Àwọn ọmọdé ọgbọ́dọ̀ jẹ́ nǹkan kan ó lópin láyé nu ó dáa fọmọ ìyá rẹ̀ àwọn èèyàn ń dìtì ọmọ ìyá rẹ̀ àwọn tí ń dìtì ọmọ ìyá rẹ̀ ìwọ wá tún sọ wọ́n dẹ̀ ó tún wá ń lè kí wọn sílé wípé ẹ kú iṣẹ́ ó ṣòfò ọmọ. Ọmọ rẹ̀ ò lè jẹ́ nǹkan kan láyé yóò sojú wa àwọn ọmọ rẹ̀ ó ṣe rógòlò ó lògó tán ó dáa fọmọ ìyá rẹ̀ ayé wa ń dìtẹ̀ rẹ̀ ìwọ náà tún wá kún àwọn tí ń dìtẹ̀. Wọ́n fẹ́ fọmọ ìyá tiẹ̀ mọ́ mú wọ́n lọ́wọ́ àtàkùkù ní jẹ́ ọmọ ìyá tiẹ̀. Wọ́n wọ́n náà rí pé ńgbà tó dìtẹ̀ ń nísìn wọ́n náà rí pé òróde yìí lọ ọlágbádá tó dá ńlẹ̀ òsì róde rí lọ onífìlà tó bá òde mu àmọ́ òróde yìí lọ òdòdè àwọn tó yẹ kó dìde fún òdìde fún ọ torí pé òun dìtẹ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá tiẹ̀ ọmọ ìyá rẹ̀ akùn ṣèkì ń bọ̀ àfà akùn ṣèkì ẹni ọ̀gá tó yẹ kó ọmọ wípé èmi mú ní nǹkan mi kọ́ ràgà bó pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe yìí ọmọ wa fi proud ń ta ayé ọmọ wa kí wọn náà wá kí ọmọ ìyá rẹ̀ mọ́ ọ la nígbà ó ti di ti ọmọ ìyá rẹ̀ nísìn orúkọ ọ̀rẹ́ nìkan kó kí ọ irú àyè gan pàdé rẹ̀ ń ta ní kí ọ ní kí ọ ọtí ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ bá mọ̀ ni kò ní dìtẹ̀ wọ́n bá mọ̀ tí padà gbẹ̀yìn rẹ̀ ni ọ̀tẹ̀ àtẹ̀yìn rí báyìí téèyàn ò ní gbérí mọ́ láyé Bùnìyámínù òbínú ọmọ ìyá rẹ̀
lọ́mọ ìyá fi lè rántí ẹ̀ pé ẹ bá ń pè wá mo mísì ọmọ ìyá mi. Qala ba'dallahi an na'khudha illa man wajadna mata'ana indahu. Ọlá àlè mẹ́lòmíì kalẹ̀ àfẹ́ni tá a bá nǹkan wa lọ́dọ̀ ẹ̀. Inna idhan Lámínà lábọ́ọ̀lẹ́mọ iná ìdán lábọ́ọ̀lẹ́. Ayẹ́pá àṣàbòsí fún yín nù tá a bá mẹ́lòmíì ilẹ̀ tá a mú ní nǹkan. Wọ́n bá gbà kámú, ogun wọn bá lọ ní Yusufu bá wọnú kò tí mà ó ti mà pọ́ ọmọ ìyá àwọn ni. Ó wá wọnú rẹ́ọ̀nì ẹjọ́ bọ̀dá sí ẹ̀yìn sí ní Yusufu èmi ni ibà ìlú ọkọ̀ ìyá wa. Ọ̀ràn ti jọba ìta àjọ sí lóko. Ọ̀ràn ti ọwọ́ aṣọ gbogbo ẹ̀ fún ni. Bọ̀dá mi, kò rò pé ẹ ti kú ní òní ẹ̀kú. Ọ̀bùnrin Aminu ní náà ọwọ́ náà lánàá wọ́n kú ònú ìyànú òkú ònú ìyànú ni òkú ònú ìṣẹ́ òdòdó gbé ọwọ́ náà ọlá torí pé ń jọ wọ́n dìtẹ̀ mi ìwọ ọmọ ìyá mi ò kún wa lọ́wọ́ ń jọ náà ó dó tọmọ yẹ jọ táwọn ọba kan dìtẹ̀ rẹ̀ ọwọ́ dó tọmọ yẹ